ọ̀nà tẹ́bá ti gbórí Atorise ẹ lè máa gẹ́gẹ́ sí gẹ́gẹ́ gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ilé ìjọ nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo kọrin mo tọ́ka sí Káfárì níbi ẹ̀jẹ̀ náà ìdánwò lòdì nínú ọ̀tá gbé dìde. Jésù ló ń tàn mí lọ ìṣẹ́gun. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rí jẹ́ ìrànwọ́ lókè. Àmọ́ fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Ọlọ́run o kí n máa kọrin títì nípa orí rẹ̀. Nínú ògo ni kí n gbóhùn sókè pé mo gbọ́ ìjà tó mú dé ilé mi. Èmi gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú rẹ̀ orí mi rè nílẹ̀. Ọba tó pe Rúùtù ọdún sí ojú rẹ̀ dá mo fẹ́ rí ọ. Òjò ńlá lọ́jọ́ tí mo yàn Olùgbàlà lọ́lọ́run mi. Kò yẹ kí ọkàn mi máa yọ̀ kí n sì ròyìn ẹ̀nà kalẹ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù ẹ̀ṣẹ̀ mi nù. Ọlọ́run ó kàn mí kì máa gbàdúrà kí n máa ṣọ́ra kí n sì máa yọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù ẹ̀ṣẹ̀ mi nù. Ó yá dorí ẹ mú sọ pé kórí ẹ tètè là kórí ẹ lọ́lọ́mọ pé rán níṣẹ́. Ìwọ tí o fẹ́ rí 2025 náwó ẹ̀ sọ kékeré. Ó yá dorí ẹ mú bá mi pa Atorise o. Atorise orí mi ò gbọdọ̀ búrọ́. Ẹ̀yin ọmọ aláṣẹ jẹ́ ìrànlọ́wọ́ ẹ̀ lókè. Ó yá pariwo èmi lọ́mọ aláṣẹ o. Bàbá mi ló pàṣẹ. Èmi ò fẹ́ bànújẹ́ táyé lolú. Bàbá mi ló pàṣẹ. Ọ̀tún ìyá lóde. Ẹgbẹ́ jagun mọ́lú ọmọ ọba Ìjẹ̀bú. Àdùnní máa gbọ́ràn lẹ́nu mi gbogbo ìmọ̀ kìlọ̀ kọ̀ọ̀kan. Ẹ bá mi kí màmá Dámilọ́lá ọmọ Ojúgbèlẹ̀ o. Àná mi ní Ojúgbèlẹ̀ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Aṣojú ẹgbẹ́ jagun mọ́lú gbogbo diaspora nílé lóko. Ayé mi máa tọwọ́ rẹ̀ tí ó bá ọ tọmọlẹ sọnù mi. Owó màmá Dámilọ́lá o. Ọyọ ṣé mo fi bẹ̀rẹ̀ ọdún yìí o. 2024. Má jẹ́ fi ìbànújẹ́ parí ọdún yìí o. Ẹ kú ti bàbá Ojúgbèlẹ̀ tó lọ lọ́jọ́ sí. Màmá wúrà mi adúró tọmọ tí ẹ lójú ogun. Grandma wúrà ọlá oríṣà bí ìyá ò sí ìyá lálábàárù ọmọ. Mọ́mí o wá pẹ́ láyé. Mọ́mí o wá jẹ́ wọn mọ̀. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ akọ́lápá kò sẹ́nu. Mariam Lawal mò ń kí ẹ. Ọba tó wà lẹ́yìn rẹ̀ kó má padà lẹ́yìn rẹ̀. Kábíyèsí. Èmi súnmọ́ bá níwọ̀n ìpèjé, mo jìnnà sọ́ba níwọ̀n ìpẹ̀fà, mo tẹríba níwájú bàbá. Orí adé. Olúńlá gbogbo ṣẹ́rí. Adún sì máa gbọ́rọ̀ lẹ́nu mi. Torí náà kó má pariwo jù, kó má pariwo. Kábíyèsí bẹ lójú àgbo, kó má pariwo. Prince Jimoh kó má pariwo. Kábíyèsí bẹ lójú àgbo.
ẹgbẹ́ gbogbo jagun mọ́lú ọmọ bàjẹ́bù. ẹ bá mi tọ́jọ́ bá a kárí ìkù tẹ́ bá ti rí. olúla ìṣẹ́rí kábíyèsí ọ̀pọ̀ ọdún sí. gbogbo èkó lọ́wọ́ ẹ ló wà ọba ti wá ní. olúńlá ọdún sí bàbá ẹgbẹ́ gbogbo jagun mọ́lú ọmọọba kílẹ̀ obìnrin. ìjẹ̀bú àlà rẹ̀ gbogbo yín mo kí lẹ́yọ̀ kọ̀ọ̀kan níjẹ̀bú òde. ẹ bá mi kọ́ bá Àwùjalẹ̀ tẹ́ bá ti dé lu Ìjẹ̀bú. kábíyèsí mo súnmọ́ bá níwọ̀n ègbèje. ó yá sọ pé àánú máa ló sọ̀rọ̀ bàbá agbára mi mà kọ́ ìwọ. àánú máa ló sọ̀rọ̀ bàbá agbára mi mà kọ́. Roots súnmọ́ mi nítòsí ó yá owó màmá àtúyọ̀ sí i. àwọn ẹgbẹ́ jagunmọ́lú ọmọọba kílẹ̀ níjẹ̀bú òde. Root Bùkọ́lá mi Rótìmí sanwó Atorise bukì. àròjọ ọmọ Stephen àròjọ ọmọ Peter àròjọ ọmọ Jésù Olúwa àròjọ ọmọ Mósè orímọ̀ládé o ẹ̀dá kíyè kò gbẹ́rẹ́gbẹ́ Elijah àfi ìpìlẹ̀lẹ̀ lórí. Root ọdún sí. ó yá àwa ọmọ Mósè ń bọ̀ ará ayé. Ọlọ́run ẹ̀rí tẹ̀dọ̀ máa padà lẹ́yìn mi. Bàbá àdúrà ẹ̀rí tẹ̀dọ̀. Ọlọ́run ẹ̀rí tẹ̀dọ̀. ẹ̀rí ni o. ẹ̀rí tẹ̀dọ̀. ẹ̀rí ni o. Apostle Dr. Festus Ojo. ó sanwó Atorise. ẹ̀rí tẹ̀dọ̀. ó yá ẹ̀dìdé ọmọ gbúgba kábíyèsí. wọ́n jọ àtàrí lónìí. Michael mímọ́. Ọdún sí. Ẹ̀mọ́ adé tó kún bọ̀. Orúkọ tó gbà mí lọ́wọ́ tó múnú mi dùn tó gbà mí lẹ́rìn ayọ̀. Aládé ìwúrà àbí báyẹn asọ̀rọ̀ mọ́ àtàṣe. Bàbá ìwé. Root ọdún sí. Mọ́mí kí bàbá ìwé. Gbogbo solution Cathedral ní ISHERI. Moses ọmọ Adédèjì. Ó sanwó ìyá ìjọ. Màmá aládùúrà. Èèyàn tẹ́sà Jàyí Abímbọ́lá. Ó yẹ Ọlọ́run bá lè tẹ ìyà. Kú foríjì. Ó láwọn ará kan tí ò fẹ́. Délé ọmọ kú foríjì mi. Ọdún sì máa súnmọ́ mi nítòsí Moses. Kábíyèsí ẹrù tó jówó ẹ lọ. Torí náà ó ń bà mí o. Olúńlá ó ti bà mí. Gbọ́dúgbọ́dù lọ pé wá àwọn eléyìí ò ṣẹ́rú owó. Túndé tó bá ti gbórin Atorise. àwọn àna bí ẹni bá wọn lọ. Olúńlá bébí bá ti rí kábíyèsí nígboro. Kòkó mi ti sọ. Ọdún sí. Kábíyèsí. Ọba ní. Olúńlá ISHERI òkè máa gbọ́rọ̀ lẹ́nu mi. Èmi súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo tẹ̀rí pa níwájú. Olúńlá ó yá láòjò ó láòjò àfi ọba láòjò kẹjù. Àwọn ọlọ́fin àjẹrè ṣà Olúńlá. Èèyàn kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì.
Bàmí kí délé kú foríjì. Òyìnbó aláṣọ ọmọ ọlọ́fin. Olúńlá nílùú Ìṣẹ́rí. Délé kú foríjì mi. Tóyọ̀sí. Ocean Smith. Olúńlá tímọ́tímọ́ máa rúfù ẹ máa bá mi kí. Smith onílé tiẹ̀ oníkọ́kọ́rọ́ tiẹ̀. Délé kú foríjì mi. Adọ́tì. Tóyọ̀sí aláṣẹ kú flókòtì délé kú foríjì mi. Ó yá sọ pé Ọlọ́run bàbá lọ́lá. Èmi máa iṣẹ́ ọwọ́ rẹ̀. Moses Ọlọ́run bá Tóyọ̀sí dà. Èmi máa ọwọ́ ọ̀la. Smith Ọlọ́run 1930. Ni wọ́n ṣe Elijah. Èmi táyé mi Ọlọ́run ò jẹ́. Bóyá ìjọ fún bàbá. Elijah ọ̀rọ̀ rẹ̀ wípé máa ṣe. Kò gbẹ́rẹ́gbẹ́ ṣùgbọ́n wọn ò lè ibi gbèsè. Ọ̀rọ̀ rẹ̀ wípé bàbá wa kò gbẹ́rẹ́gbẹ́. Ọjọ́ ọmọ kò gbẹ́rẹ́gbẹ́ lọ́nà. Wọ́n ti gbé wọ́n mi lọ́nà kan. Wọ́n kọ́ jìgìjìgì lọ́nà. Torí mo ní bàbá kan tí ó gba bẹ̀rẹ̀ òun la bí abọ́ tó. Ọlọ́run bàbá lọ́lá. Èmi máa iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run bàbá. Elijah kò gbèrègbè Samuel. Ọlọ́run 1930. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni èmi táyé mi Ọlọ́run ò jẹ́. Ó yẹ ìjọ fún bàbá. Ó yá bàbá ti ṣẹ́gun fún mi. Olúwa ò ṣe. Ìgbà tán yé sọ kó tán. Olúwa gbẹ̀rán wọ̀ dìde. Elijah kò gbèrègbè. Ọmọ bàbá kò gbèrègbè. The world famous prophet. Ọlọ́run kò gbèrègbè. Àwọn bínú ẹni wọ́n ṣubú ti tán fún mi. Moses Ìjẹ̀ṣàrí arógùn yọ ilẹ̀ ọmọ ògùn. Olórí ọba ọlọ́tọ̀. Gbogbo yín ẹkú àmójúbà Atorise. Amẹ́ríkà mo wà tó ní wálé. Olúńlá ọlọ́fin. Olúńlá ìṣẹ̀rí. Èèyàn kan ní mò kí Alex. Bàbá sọ pé mò kí Abu. Moses. Èèyàn kan ní mò useless. Bàbá sọ pé mò useful. Mama Maria má bá mi kí. Aya kábíyèsí ọba ọlọ́tọ̀. Ayọ̀ ọlọ́tọ̀ rèé ta ló dá mọ́. Ẹni bá dà mọ̀ tó wá bí. Ẹni bá dà mọ̀ tó wá sọ. Ayọ̀ ọba ọlọ́tọ̀ orí adé wí gbádùn Atorise. Ìdòwò gbòògbò. Ìdòwò gbòògbò. Ìdòwò gbòògbò. Ògúnmọ́lá súnmọ́ mi nítòsí. Bá mi kí ẹ́ Tinubu. Ògúnmọ́lá fún ìgbádùn Atorise. Ìdòwú. Ayọ̀ ọlọ́tọ̀ ló ń náwó. Ká ló dá mọ́. Ìdòwú ọ̀rẹ́ ọpọlọ́tọ̀. Èèyàn kan ní mò kí Alex. Bàbá sọ pé mò kí Abu. Èèyàn kan ní mò useless. Bàbá sọ pé Ògúnmọ́lá ọ̀tá mi rògbò lọ́dún náà. Yẹ́mi torí pé gbogbo náà. Tóyọ̀sí tọ́tà lè gbà ó. Tóyọ̀sí ló fẹ́ náwó.
òbí sóyè ọmọ ìyá àdúrà ọmọ ọba lọ́tọ̀ máa gbọ́dọ̀ lẹ́nu àtúnṣe orí adé ọmọ lọ́tọ̀ ọmọ adínàbù ni bísóyè ẹnu mi ó 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 máa kọrin aleluya sọ báyé ráyé ẹnu mi ó máa kọrin aleluya sọ báyé ráyé. Yẹmi súnmọ́ mi nítòsí owó ọkọ̀ fún mi láyọ̀ Ògúnmọ́lá Yẹmi ọmọ Ògúnmọ́lá Yẹmi ọmọ Ògúnmọ́lá Yẹmi ọmọ Ògúnmọ́lá Yẹmi ọmọ Ògúnmọ́lá ọkọ̀ fún mi Yẹmi ọmọ Ògúnmọ́lá kòró 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 Yẹmi kòró kòró bí mo ṣe kúfò kòró bí mo ṣe wà ọlọ́run òru bí mo ṣe sọ̀rọ̀ ó ṣàdẹ̀tọ́jú mi lójú gbogbo ṣàkúṣàkú bí mo ṣe sọ gbogbo pàtàkì bí mo ṣe wà bí mo ṣe sọ̀rọ̀ ó ṣàtọ́jú mi lójú. Fún mi láyọ̀ ló náwó ayọ̀ Ògúnmọ́lá máa gbọ́ lọ́dún mi o fún mi láyọ̀ ayáyẹ mi Yẹmi gbọ́ná nígbà kan ìgbà kan ọkọ fún mi nígbà kan rí kúfù tí wọ́n ò tí ì jẹ́ níhàn Yẹmi kò sẹ́ni tó mọ̀ ayọ̀ Ògúnmọ́lá ṣùgbọ́n lásìkò fún mi láyọ̀ ṣùgbọ́n lásìkò yìí ayọ̀ Ògún tí wọ́n ti wá jẹ́ níhàn fún mi ọlọ́run ẹni tó borí ẹni bí o ẹ sọ fún pé ó jáwọ́ kó ṣọ́ra ó má bàa kó. Fún mi bá mi kí Jayé Ọlábísí Jayé súnmọ́ mi nítòsí Ọlábísí Jayé máa gbọ́rọ̀ lẹ́nu àtúnṣe àánú máa lọ sọ̀rọ̀ sẹ́ bàbá agbára mi máa kọ́ ìwọ ni Jayé àánú máa lọ sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́. Olúlá ó yá àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wọn. Jayé Ọlábísí àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wọn. Àwọn táwọn láyé àtúwà láyé ara wọn. Àwa tọpẹ́ tọ́ sí àmọ́ra wọn. Ọlábísí. Ọlábísí Jayé hallelujah hallelujah àwọn sáyé yìí òru òṣùpá ẹ wọlé kábíyèsí fọmọ wa. Jayé Ọlábísí Roots ọdún sí Roots àgbààgbà mẹ́rìnlélógún wọlé pẹ̀lú àdéhùrà wọn. Àtàwọn ẹ̀dá aláyé wọ́n fi ẹ̀fọ́ fàyọ̀ kí Hòsánà Hòsánà ẹ̀yìn ọ̀run. Elijah ọdún sí òṣùpá Smith kábíyèsí fọ́ọ̀bà wa.
èrò bá mi tọ́jú ayájú gbélé òyìnbó aláṣọ ó màmá dàbí lọ́lá kábíyèsí olúńlá ìṣẹ́rí orí adé ò gbọ́dọ̀ sunkún orí adé ò gbọ́dọ̀ sunkún èèyàn tẹ́síkérì bámi kírú tọdún sí ìyá àdúrà abiyamọ 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 oya màmá aládùúrà ìdè ìdààmú rẹ láti káàdé àwọn kẹrù kábíyèsí ọlọ́run ti ṣẹ̀rẹ̀ látòkè wá dé yìí jẹ kẹrùbù kẹrùbù ẹyọ sẹráfù ẹyọ àfi ìpìlẹ̀ lẹ́lẹ́ lórí olùlàwọ̀ ẹ̀sìkè ìsọyè ó yá àwọn ọmọ Mósè fò aráyé. Olúńlá kú àdúró tì wá lọ́jọ́ gbogbo Tóyọ̀sí àwọn ọmọ Mósè ń bọ̀ èrò ọmọ Bísóyè àwọn ọmọ Mósè ó yá Bísóyè má jẹ́ kó yà ọ́ lẹ́nu Bísóyè ṣó yà ọ́ lẹ́nu ni ọmọ ọba má jẹ́ kó yà ọ́ lẹ́nu sẹ́ Olúńlá ṣó yà ọ́ lẹ́nu ni. Èèyàn tàlájí mọ́rùn. Ìgbé ọlọ́run tèmi kan. Ṣóyà ọlẹ́nu ni. Ajímọ̀rún mi ò. Wọ́tẹ̀yà ọlẹ́nu. Ìsọ̀yẹ̀ lọ́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 . Òyìnbó aláṣọ. Ó fẹ́ pa mí. Ó fẹ́ fi pa mí. Bísọ̀yẹ̀ ṣé kìíní yẹn fún wa lọ́lọ́dìdì. Òdúró lè fi sí àpáta ìgbàlà mi. Kó gbèrègbèrè ibi ìsàdì mi, mo dúró lé. Tímọ́tímọ́ Olúńlá. Èèyàn tó kú wù sí èèyàn tẹ́sà Àjàyí Abímbọ́lá. Lọ́kẹ́dẹ́ ayé náà fún gbogbo ayé. Gbogbo ọlọ́run ṣẹ́gun ikú. Pèpè tí ìgbàlá ìwọ̀rùn iná. Ọ̀nà fúnfọ́ tó wà. Ó dé Bísóyè. Ọmọ mi dé. Bísóyè. Ọ̀ṣẹ́gun mi dé. Olúwatóyìn. Gbogbo ọlá àtàgbàlá àti bọ́. Ọ̀nà fúnfọ́ tó wà. Bísóyè tí mo bá ròde Bísóyè ó yá ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Òyìnbó aláṣọ. Bámi tọ́jú Speed Peters. Yèyé oníbà gbogbo ara mo fi kí ẹ. Ẹ bá mi tọ́jú Elégùṣì o. Ẹ tọ́jú ìyá ìwé Bísóyè. Elégùṣì bá mi kí yèyé oníbà. Ẹ tọ́jú Bísóyè tó ní tèmi. Bísóyè Olúwa máa ṣọ́ ẹ. Ó ti di fọ́lọ́run ṣọ́. Spirit lọ́wọ́ Ọlọ́run ká ọmọ Ádámọ̀. Àbáwọn tó dára jẹ. Elégùṣì Olúwa máa ṣọ́ ẹ. Bísóyè ló náwó. Yèyé oníbà. Ẹ tọ́jú Bísóyè aláṣọ. Ìyá ìwé. Ẹ bá wa tọ́jú ìyá ìwé. Máyì Jésù lógo. Yèyé oníbà. Olúwatóyìn. Máyì Jésù lógo. Èmi láyé mi. Èmi láyé mi. Máyì Jésù lógo.
Ọlásùnbọ̀. Ìdòwú. Ẹgbẹ́dún onígbà dáadáa. Ilé Elégùṣì o. Gbogbo yín ẹ kú ìgbádùn Atorise. Ẹ bá mi tọ́jú Bísóyè. Tóyìn Tómátò mo kí ẹ. Ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó. Ìwọ ló mọ̀ bó lè jó. Bàbá ta ló sọ pé kò sí jọ. Kò fọ́ mo bá ròde. Kò fún awójà fún ọ̀tọ́rìtì o. Ẹ tọ́jú Elégùṣì. Ẹ bá mi kí Elégùṣì mo kí ẹ. Ájìyà ẹ̀kú àdúró ti wà lọ́jọ́ gbogbo. Ó yá Atorise orí mi ò gbọ́dọ̀ burú o. Atorise orí mi ò gbọ́dọ̀ burú. Túndé Túnàpọ̀ Túndé ọmọ kábíyèsí. Atorise orí mi ò gbọ́dọ̀. Elégùṣì. Bàbá àdúrà bàbá aládùúrà bàbá wa. Bàbá dé tó kún bọ̀ lónà o. Ọlọ́ládé gbajúmọ̀ mi. Ó yá gbé mi lékè. Tóyìn. Bísóyè. Ìyá ìwé wa. Òyìnbó aláṣọ. Bísóyè. Nígbà mo yọ̀ sí Ọlọ́run. Abiyamọ ọ̀run. Fún mi ara, akọrin bí Adija kan fún mi. Fún mi, nígbà mo gara sí àlọ́. Fún mi, abiyamọ ọ̀run. Bàbá mi, olùtọ́jú mi. Bísóyè, kẹlẹ̀nu tẹ́. Fún mi ara, ọmọ kò péré pé máa bá mi kí. Ó kù 5 minutes kẹ́ ẹ tó yọkùn lọ́rùn mi. Oyin biribiri, oyin kan mi o. Ibrahim Moses, oyin biribiri, oyin kan mi o. Fún mi, oyin biri, oyin kan lé ẹ. Ibrahim Moses, àánú Olúwa oyin kan mi o. Ẹ̀yin youth, oyin biribiri, oyin kan mi o. Oyin biribiri, oyin kan mi o. Ìyá Jagun, oyin biribiri, oyin kan mi o. Moses, àánú Olúwa oyin kan mi o. Oh yeah, there is something that makes me come into your presence, my helper. Ẹ bá mi kí ìyá Jagun. Tímọ́tímọ́ ìyá ìwé tó ná wa lówó lọ́wọ́. There is something that makes me come into your presence. My helper. Oh yeah, my helper. My helper. My helper. My helper. Speak. There is something that makes me come into your presence. My helper. Ó yá sọ pé gbé mi sókè. Gbé mi dìde. Ọ̀nà sókè. Ìgbàjọ ayé lọ. Ọlásùnbọ̀. Ọlásùnbọ̀. Àyà ti délé kú foríjì l'Amẹ́ríkà. Ọlásùnbọ̀ kú padà mo fi kí ẹ. Torí náà ìrìn àjò mi gba Amẹ́ríkà. Ìrìn àjò mi gba Amẹ́ríkà. Àyà kú fò. Ìrìn àjò mi gba Amẹ́ríkà. Ọlásùnbọ̀ fowó ránṣẹ́. Fowó ránṣẹ́ o. Ọlásùnbọ̀ fowó ránṣẹ́. Àyà kú foríjì mi. Kó fowó ránṣẹ́. Ó gba London. Àyà oníbà. Kẹ́tẹ́kẹ́tẹ́. Tani mo gbé. Ẹran àgùntàn. Tani mo gbà. Tálẹ́ni náà tó yọ mí lẹ́nu. Ruth Adusi. Jésù o. Jésù. Mo jẹ́wọ́ rẹ̀. Ẹ̀yin youth. Ìwọ lolùgbàlà mi. Ọ̀tá mi. Ọ̀tá tó bá fẹ́ yọ
ẹ kú iṣẹ́ olúwa. Thank you. Mama Jaba Dọ̀tún sà. Thank you. Ẹ sàárín níbi dedication ilé ní adẹ̀rí pé ẹ ṣe àwọn wonderful performance. Kí ni àwọn nǹkan tó máa ń fún yín ní inspiration tẹ bá rí irú nǹkan dáadáa báyìí láti kọrin sà? Gbogbo inspiration ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, kò ń ṣọ̀dọ̀ èèyàn. Every inspiration came directly from God. Okay sir. Kí lè lè sọ nípa bí àyíká ṣọ́ọ̀ṣì ṣe rí àti pé bí àwọn èèyàn ṣe wá yẹ màmá tí wọ́n ní bí tó gbé ìgbà ìkàlẹ̀ bọ́ ṣe wá yẹ wọn sílé. Like 3 days ago I was here, but today I couldn't believe what I'm seeing exactly. To be honest with you, it was a very big surprise for me to see the church coming out this way. Trust me, I love what I'm saying.